fàákájà tó ń lọ láàrin Ọọ̀ni àti Aláàfin, àwọn oníròyìn ló jẹ̀bi o. Olùgbọ́n ti ilé Igbọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọba Ọ̀mọ̀wé Francis Olúṣọlá Àlàó, ní púpọ̀ ohun tó fa rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló jẹ́ pé ó wá láti ọwọ́ àwọn oníròyìn. Ọba Olúṣọlá Àlàó lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé òun súnmọ́ àwọn ọba aládé méjèèjì yìí tó sì jẹ́ pé àwọn méjèèjì ń dáàbò bo agbègbè àti ìtẹ́ wọn ni. Àwọn oníròyìn ló ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí. Oníkálùkù fẹ́ dáàbò bo ìtẹ́ wọn ni o. Èmi jù yìí lọ tó ń wáyé ló jẹ́ àìfàgbàfàgbà ni kò jẹ́ káyégun. Olùgbọ́n ní nǹkan pàtó tí òun fẹ́ kó di mímọ̀ ni pé àgbà ni àwọn ọba aládé méjèèjì tó sì pè fún sùúrù lásìkò yìí, àti Ọọ̀ni àti Aláàfin kí oníkálukú ní sùúrù. Ọba Olúṣọlá Àlàó ní sùúrù ló ṣe kókó lásìkò yìí o láàrin àwọn ọba méjèèjì. Tó bá tákòókò àwọn àgbààgbà yóò dá sí, ṣùgbọ́n báyìí ẹ sinmi ariwo. Ààrẹ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé amòfin Ọládọ̀tun Hasan ní púpọ̀ ohun tó fa rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Owóadé àti Ọọ̀ni ti ìlú Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ló wá láti ọwọ́ agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé tó gbé àtẹ̀jáde síta. Hasan fẹ̀sùn kan agbẹnusọ fún Aláàfin náà pé ẹ̀ta inú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ fún Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí ló gbé síta, kì í ṣe èrò Aláàfin ti ìlú Ọ̀yọ́ rárá. Ó ní gbogbo àgbáyé ló mọ̀ pé Ilé Ifẹ̀ ní orísun tó sì jẹ́ pé Ọọ̀ni ló ní ilé. Agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé tí wọ́n rán ní iṣẹ́ ẹrú tí kò fi tọmọ jẹ tó sì jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí kò bọ̀wọ̀ fún àgbà, gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin àná Bàbá Adéyẹmí tó sì tẹ̀síwájú pẹ̀lú Ọba Owóadé pẹ̀lú ìrírí Bọ̀dé Dúrójayé kò yẹ kó gbé irúfẹ́ ọ̀rọ̀ yìí síta o. Ìlànà tí àwọn ọba máa fi ń pàrọ̀pọ̀ sí ara wọn tí kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ ìta gbangba, ṣùgbọ́n agbẹnusọ ba ọ̀rọ̀ jẹ́. Olórí ọba aládé ni Ọọ̀ni ti ìlú Ilé Ifẹ̀, ipò olórí ni Ọọ̀ni jẹ́. Ó ní kì í ṣe ọba tí à ń tàbùkù bá sí níta gbangba. Èmi á fi àbùkù yìí kan Bọ̀dé Dúrójayé nítorí kò fi mọ̀ àti ètò ilẹ̀ Yorùbá gbé ọ̀rọ̀ síta. Ìlú ìjà ni Bọ̀dé Dúrójayé lù tó sì jẹ́ pé èrò ọkàn rẹ̀ tiẹ̀ ló gbé síta. Ààrẹ àpapọ̀ ẹgbẹ́ Yorùbá lágbàáyé ní àwọn ti fún agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé ní wákàtí 48 láti tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni àti gbogbo ọmọ Yorùbá. Hasan ní ó tún ṣe kókó kí òun Aláàfin tẹ̀lé òfin àforíjì Bọ̀dé Dúrójayé pé kò sí wàhálà láàrin wọn pẹ̀lú Ọọ̀ni ti ìlú Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ṣáájú nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn pé kò sí wàhálà láàrin Aláàfin pẹ̀lú Ọọ̀ni. Wọ́n tún ní láti sọ bẹ́ẹ̀ láti fi hàn pé kò sí àríyànjiyàn láàrin wọn mọ́ o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.